ọjọ́ mẹ́ta náà la ní láyé. gbogbo ọjọ́ tẹ́lẹ̀ wá yóò lò láyé ọlọ́jọ́ mẹ́ta láyé. àkọ́kọ́ ọjọ́ ayé rẹ náà lànà rẹ. ẹlẹ́ẹ̀kejì ọjọ́ ayé rẹ lónìí rẹ. ẹlẹ́ẹ̀kẹta ọjọ́ ayé rẹ lọ́la rẹ. ọ̀dọ̀gbọ́n wa ní alahamsu ìṣináwó wàlá yahuda. اليوم نعيشه ولا يدوم. والغد لا ندري أين سنكون. àwọn ìláyé wọn lọ́jọ́ ayé àtẹnidẹ́ ń tọrọ ẹ̀ ní kíkùn lọ́fẹ́ lọ́ndrẹ́d ẹ̀dọ́fẹ́ lọ thousands ọjọ́ mẹ́ta náà ló ní láyé. àkọ́kọ́ ọjọ́ rẹ̀ lànà rẹ̀ àná yẹn ti wá lọ kò lè padà mọ́ láéláé kò ní padà mọ́. àárọ̀ yìí náà la jí láìpẹ́ yìí ni wọ́n ń kí wa ká ṣùgbà ẹ̀yìn àṣùgbà ni mákìrìbì ti fẹ́ lù bá wa yìí òní lọ yìí o òní ti ń lọ yìí náà ń lọ nù kò dúró. ọ̀làlẹ́lẹ́ kẹta kọ̀sẹ́bí ọmọ kòwó ló lè wà lọ́la. àwọn kan wà láyé wọn pè wọn ní abidul madi wọn pa àwọn kan ní ubadul hadir wọn pa àwọn kan ní sadanatul mustaqbal. àwọn kan bẹ láyé wọn yé sáré òní wọn yé sì di rọlá àwọn ọmọ náà ti àná àwọn ni ìfẹ́ ẹni tuntun láyé kọ́lá nínú àwọn tó jọ bẹ́ẹ̀ tí wọ́n sì ẹ̀sìn gbọ́. Bébí pé bẹ́ẹ̀ bá ń tíráàbù lọ́yọ́ láti bí wọ́n lè má wọ́n mọ́tò lẹ́wọ́n ní kí ó dé wàhálà nẹ́bí tó náà wàhálà náà kọ̀ wọ́n mọ́tò. lọ́wọ́ láìsí ní síbíre wọn á níjọ́ ànábì láyé síbí èdè ọwọ́ ní bí jẹ́. wálé àyà àti wálé òdodo. àná yẹn làwọn mọ̀ ọ́n kò wọ́n lé lónìí kò sì lé lọ́la àwọn ọ̀bẹ ní tuntun kò ní kọ́ ọ̀rẹ́ fẹ́ pàǹ kọ́la àwọn mọ̀ ọ́n. àwọn onírànàrò wọn ò ní tànàrò rárá pé àná bygone is bygone. wọ́n bá lè ń béèrè pọ̀ làwọn ní kí làwọn máa ti ó ṣẹlẹ̀ lọ́la àní ẹja yé lónìí kó lónìí rẹ lò. kí lọ́wọ́ máa bọ̀ láti ọ̀rọ̀ wọn dàbí awúsá bá rọ́jà tà yọ ọ́ gbọ́n tó pa yóò bára sí àyọ̀ máa jẹ́. bẹ́ẹ̀ bá náà pílánì alalẹ́ pẹ́lẹ́kùn bá jí lọ́la fọ́nà bá máa kó oṣù tọ́lọ́ bá tó ṣe tò ní yóò ṣe tọ́la. sadanatul mustaqbal àwọn tí ẹran tí àná pé bẹ́ẹ̀ bí lónìí àmọ́ wọ́n máa sáré ọ̀la àwọn máa dása pé kótó ń bá ń sàn kéé padà sẹ́yìn kéé dẹ̀ tó lójú kan yóò sá máa lọ wájú náà ni yóò máa lọ wájú náà ni yóò máa lọ wájú náà ni ọ̀la yẹn yóò máa sáré bọ́bá lówó náà yóò fi jẹun ó lè nílẹ̀ pẹ̀lú fẹ́ ra kalẹ̀ ilé ló ń fẹ́ kọ́ dọ̀la ló ń fẹ́ tọ́jú àwọn ọmọ dọ̀la àárẹ̀ ọ̀la ni yóò máa sá àwọn ọ̀jọ̀gbọ́n wa jóye wa pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà bẹ́ẹ̀ sì gbìyànjú tó wọ́n fẹ́ yìí. ẹni tá a pèlè yẹn ní al-mu'tadilun alladhina yu'tuna kulla shay'in haqqahu. látẹ̀lú dùnmí sí làwọn mọ̀ọ́jà tó wà ládàbídùn. ẹni alẹ́ pèlè yẹn lẹni tí ó gbàgbé àná lẹni tó rántí òní lẹni tó ń di wọ́lá o. àkòrí ọ̀rọ̀ mi bọ́ọ̀bá wa mà náà rẹ jẹ́ ń dúwe fún ọ àná lè jìnnà mọ́ ọ lọ́wọ́ èyí tó súnmọ́ tòsí rẹ àná làwọn tó bí ọ tó bí èmi náà. alibadu làwọn dáhùn náà. ọlọ́run jẹ́ ẹrẹ́ ní eré bí ni òsínú àdúrà ẹni tí ó bí ọ ló ti bí ọ bọ́ọ̀bá ti rẹ́ ni bí ọ lọ́rùn kádàrá rẹ mọ́. òní ẹni wọn náà ń lò lọ́wọ́ yìí ọ̀la rẹ òṣèjálè pè lọ́la rẹ tó jọmọ rẹ lọ. wọ́n lẹ́nu kan lọ ọ̀dọ̀ àbá kan ó lóun wó ògùntè yẹn fi kú láyé. alibadu làwọn dáhùn náà. àwọn ọ̀dọ́gbọ́n fi ní ọmọ lọ́lá
ẹni ó fẹ́ sáré ọ̀la mọ́gbàgbé tọ́mọ rẹ ẹni ó fẹ́ sáré ọ̀la ìwọ ọmọ ẹni ó fẹ́ rìnrìn àjò ọ̀la ọmọ làá bí rìnrìn àjò ọ̀la. wáyé báyà tó wáyé rúdú. ẹni ó lọ́dọ̀ afá yẹn ó lè wọ̀n fẹ́ kú láéláé mo fẹ́ máa fẹ́ péré àbá yẹn ló lájú rẹ̀ lọ́dọ̀ tó bá lówó lọ́wọ́ alákùnrin bá kó wájú kalẹ̀ ó wá délé aláàfáà yẹn ìparí ẹ̀ ní alókùn díẹ̀ ni àwọn ọjọ́ tí ó ṣáájú náà fún ó béèrè kan lọ́dọ̀ oníṣòwò níyàwó ńlé ó lóun yìí níyàwó ó ní lọ fẹ́yàwó ọlẹ́ni tí ọba níyàwó àìsàn ògbà ìkúlé lọ. látẹ̀lú domi sí lọ́wọ́ mọ̀jàtọ̀ wà lákẹ́mẹ́dó. látẹ̀lú domi sí lọ́wọ́ mọ̀jàtọ̀ wà lákẹ́mẹ́dó. ọwọ́ àbí láàárọ̀ ọjọ́ kan arákùnrin ẹ̀ máa sálámà lé àfa yẹn ọlọ́ àfa àmúlẹ̀ ń kí ni ẹlẹ́ àbímọ láàárọ̀ yìí àfa ní láàárọ̀ yìí lèmi náà parí àgbo rẹ̀. Allahu Akbar. ó ní sẹ́kì ń dúró gbà ní àbẹ̀wò padà wá àfa ní òní dúró gbà wọ́n padà wá àìkú rẹ̀ náà lọ́mọ rẹ̀.